tọ́lá ti mọ̀ wípé ọ̀gbà láti fẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ pàbúrò náà lọ sí sọ fẹ́ fàbúrò sògùn owó ni. bàbá mi o bóò láti ṣe ti sọ́jà sí fún ọ̀fẹ́ wàhálà sọ́jà o. sọ́jà kí bẹ́ẹ̀ kùn ló kí sójú owó sì ná ní ìmọ̀. Ladi. So. Usman. So. Alo wa no ko. Ma fi si ba ile ise. So. I want you to beat him. Wo mi ò fẹ́ gbẹ́jọ́ ṣá máa pọ̀ lé báyìí mi ò fẹ́ wà. ẹ má kún nọ́mbà yìí. Tí bá ṣe fún ta ló tún fẹ́ ṣe fún. Dájú pé mo wá condition yẹn, ó ṣọ́ fún mi pé ọ̀rẹ́ mi máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Wo dáàdì ń bínú gan. Wọ́n ń bínú sí àwọn boys ni. In fact tí n bá fẹ́ bá dáàdì sọ̀rọ̀ màá ti kọ́kọ́ sọ àwọn nǹkan tí mo ní sọ. The moment bá ti gbẹnu lórí ọ̀rọ̀ Farouk báyìí ó máa flare up. Tó bá rí bó ṣe ń ṣe orúkọ yẹn dàbí disease nílé tí ẹ o. Èmi máa ṣe máa jẹun ni. Wọ́n kò lè lọ lẹ́nu mi. Àǹtí Sofia, èmi mọ gbọ́ tí mo fi ń fún bọ́dà Farouk lóúnjẹ ibi tán wà. Wọ́n ń jẹ oúnjẹ dáadáa. Ó ṣòkú jẹun. Ó ń jẹun. Ẹni kẹ́ fọkàn ara yín balẹ̀. Kẹ́ jẹun ń létí rù yìí. Ọmọ èmi náà mọ̀ mo kàn fi yẹn tiẹ̀ síwájú nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn mo rí pé wà ní haste. Fún mi nọ́mbà yẹn. Nọ́mbà. Lórí kí ni? Ṣọwọ́ gbọ́wọ́ fún yín. Bóyá sọ fún báyìí. Lọ́wọ́ kan. Bóyá sọ fún ó kò gba bẹ́ẹ̀. Lọ́wọ́ kan. Sofia, èmi ni. Tó wá jẹ́ pé mi ni màá fún orí bíbá yìí máa fi láì akọ̀kọ̀ sí ní gọ́tà yìí. Ọ̀rọ̀ tó ń sọ ń sìn bàtò ìwé ọ̀bọ̀ òṣìṣẹ́ ti gbọ̀ngàn tó wà ní fọ́ ojú ẹ̀ ṣe bó ṣe fáìn kí ló máa ṣe fún mi. Ó sì fáìn náà. Ìgbà wọn ni kì í sọ́lójú ẹ̀ máa bọ̀. tó o bá ti gbà láti fẹ́ ìgbé ikọ̀ ọmọ mú eléyìí lọ ó fẹ́ mọ́ ìdílé wa. Bàbá rẹ̀ ló jẹ́. Mo ń lọ ń sẹ́yìn mo ń lọ sí bọ́dà lọ́dọ̀ àwọn èèyàn mi máa tún padà wá pẹ̀lú wọn bá méjì lọ́rọ̀ yín. Èmi náà ti ń gbọ́ fèrèfèrè tẹ́lẹ̀ ẹgbẹ́ ti fi Mojísọ́lá lọ́kọ torí ẹ̀ ni mo ṣe ń da yín láàmú lórí ẹ̀ mo mọ̀ pọ́mọ kékeré ni. Tí bá padà dé ẹ jẹ́ kí n bá Mojísọ́lá.